Mo kí gbogbo wa nílé lóko lódò lẹ́yìn odi. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Ẹ ǹlẹ́ kú dédé àsìkò yìí. Alright, láì gbára wa lákòókò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ní ìkànnì Jugba Master Channel, nǹkan tá a máa fi gbára wa lákòókò èmi kì í fẹ́ nítorí dátà, ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́yìn àkókò tí mo wá yìí ṣókíṣókí la ṣe. Kì í ṣe ọ̀rọ̀ fàájà nìkan lọ̀rọ̀ tiwa nílé iṣẹ́ tiwa. Ètò lóríṣiríṣi àti ìròyìn lẹ́ẹ̀láǹfààní láti máa gbọ́ nílé iṣẹ́ Jugba Master Channel. Bẹ́ẹ̀ tí ń gbọ́ ròyìn lẹ́ẹ̀mọ̀ gbọ́ ètò lóríṣiríṣi bí ẹ dá sọ̀rọ̀ yẹn bá wa dá sí i. Ṣùgbọ́n kinní kan ni bá ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ má jẹ́ ayé kúrò ńbẹ̀ o. Torí pé n tá ní kẹ́kọ̀ọ́ tàbí kọ́gbọ́n ńbẹ̀ àwọn ò ní mú wá fún yín o. Ìta mú wá lálẹ́ òní ṣé wá gbọ́lá lórúkọ tèmi. Bó bá jẹ́ àárọ̀ náà lẹ́wà ń bi tẹ́ wà tàbọ̀sán àkíyín. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin ni wọ́n ní àṣírí tí wọ́n fi ń pamọ́ nínú ìdílé wọn. Ìyàwó pé ọkọ, ọkọ pé ìyàwó. Ẹ béèrè lọ́wọ́ ara yín, àní rí bí o. Ìtò ṣẹlẹ̀ làwa ń sọ fún yín. Ará àwọn kan tó jẹ́ wípé ó ṣẹlẹ̀ sí ibi ló dẹ̀ padà jẹ́ fún wọn. Ilé tí àtọ̀nà tí ibi ò ní wọbẹ̀ lágbára Olódùmarè, especially bẹ́ẹ̀ ṣe ń subscribe yẹn. Ìkànnì tiwa odidi iléeṣẹ́ tẹlifíṣàn ni o. Odidi iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ni o. Kì í ṣe fàákájà nìkan la wà fún. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ọjọ́ iwájú àwọn ọmọ wọ́n kẹ́kọ̀ọ́ ń bẹ. Ẹ̀yin náà ẹ̀kọ́ yìí ò ní tán àmọ́ kọ́ra wa ni. Ayé ti di ayé ayélujára, ó ti di ayé fóònù. Gbogbo nǹkan tá à ń ṣe lórí ọ̀rọ̀ báǹkì orí fóònù ló wà. Èmi ní password, ìwọ ní pin, kò sí ní tó burú ń bẹ. Ṣùgbọ́n tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi lásìkò yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹlẹ̀ sí wọn àgbàládùá. Ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ti arábìnrin kan tún àti ọ̀rẹ́kùnrin rẹ̀ tí ó yẹ kan jọ fẹ́ra wọn láti kékeré tí wọ́n pàdé. Èyí tó jẹ́ arábìnrin yìí ó wà nílé ọkọ, ọkùnrin náà níyàwó nílé. Ṣùgbọ́n arábìnrin tó wà nílé ọkọ yìí ó rí jáde díẹ̀. Ó wá pe ọ̀rẹ́kùnrin rẹ̀ àti kékeré yìí pé òun fẹ́ ra lòun fẹ́ kọ́lé. Kànà kó sọ fọ́kọ́lé ẹ̀, ọ̀rẹ́kùnrin ló sọ fún. Kò sọ fọ́kọ́lé, ọ̀rẹ́kùnrin ń bá kọ́lé lọ. Ìgbà tó kọ́lé tán kò tí ì lè sọ fọ́kọ ẹ̀ náà pé dáàdì wa mo kọ́lé síbi báyìí ṣe ń gbọ́rọ̀ ọ̀rẹ́kùnrin ló bá kọ́ tí ọ̀rẹ́kùnrin fi kú. Ọ̀rẹ́kùnrin kú tán wọ́n wábi tí wọ́n sin ọ̀rẹ́kùnrin sí. Ìyàwó ilé rẹ̀ láwọn ní site. Kò sọ fún pé ọ̀rẹ́bìnrin òun ló ní site o. Ọ̀rẹ́bìnrin náà ò lè padà sọ pé òun lòún ní site. Wọ́n lọ sin arákùnrin síbẹ̀. Ìyàwó arákùnrin dẹ̀ kú síbẹ̀. Ọkùnrin ò dẹ̀ ní kọ́bọ̀ ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin ló jẹ́ wípé wọ́n ní dúkìá sáwọn ibì kan tí wọ́n ò sọ fẹ́ bí, tí wọ́n ò sọ fara. Ẹnikẹ́ni ò mọ̀ nípa bank account wọn bó ṣe ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ní password lórí fóònù, kò sí tó burú ńbẹ̀, oníkálukú ló mọ̀ díẹ̀ yàtọ̀ fún inú ìdílé ẹ̀. Tá a bá béèrè wọn sọ o. Ṣùgbọ́n kí lọ́nà àbáyọ ǹjẹ́ ó dáa bí? Ọ̀pọ̀lọpọ̀ ló ṣe insurance táwọn ẹbí ò mọ̀ tó jẹ́ pé dọ̀la ìgbà tó ṣaláìsí ìyà ń jọmọ. Ìyà yẹn ó pọ̀ lórí ìyàwó, kò lè tọ́mọ nílé ìwé. Password lórí fóònù kó bá arákùnrin kan láìpẹ́. Oníjàmbá ọkọ̀ ló yín ojú ọ̀nà Benin. Fóònù ẹ̀ tí àwọn agbófinró tí wọ́n fẹ́ rescue ẹ̀ tí wọ́n mú, password wà ń bẹ̀. Ṣùgbọ́n gbà tójú ẹ̀ wálẹ̀ díẹ̀, ó fi nọ́mbà méjì lẹ̀. Nígbà tí wọ́n ń pè kan tí ó tètè lọ, ó fi kejì lẹ̀. Èyí tí wọ́n ń pè tí ó tètè lọ jẹ́ tìyàwó. Èyí tó tètè lọ jẹ́ ti ọ̀rẹ́bìnrin. Ṣùgbọ́n gbà tí tìyàwó lọ, òun ò jìnnà bẹ̀, òun ló kọ́kọ́ débẹ̀. Ṣùgbọ́n débẹ̀ oró accident tí wọ́n kọ kò lè lo password. Wọ́n fẹ́ rẹ̀jẹ̀ lórí fóònù débi pé yóò ṣe transfer.
side chick yẹn àlè tí wọ́n pè náà dé. Nígbà tó dé, ìyàwó ò ṣe bí ẹni pé òun gangan ni ìyàwó ilé. Side chick ó ṣí fóònù arákùnrin, ṣùgbọ́n ìyáálé ó pẹ̀pì ọmọlẹ́ngó, gbogbo bó ṣe ń ṣe ló ń wò, ṣùgbọ́n àwọn agbófinró náà sọ fún pé èèyàn yìí ò báyìí ló ṣe jẹ́. Later tó ṣí fóònù arákùnrin yìí, wọ́n rẹ̀ jẹ́ wọ́n ra gbogbo ẹ̀, ó ṣe transfer. Ìyàwó náà kọ́lẹ̀. Ìgbà tó lọ tẹ́ ìyàwó sọ wípé òun ni ìyàwó ilé, wọn ò gbà. Àfìgbà tó pelé tí wọ́n mú marriage certificate wá. Ìgbà tí wọ́n mú marriage certificate dé, wọ́n fi fóònù lé ìyàwó lọ́wọ́. Ìyàwó bẹ̀rẹ̀ sí ṣe transaction. Ìtò kọ́kọ́ rí ni pé lọ́jọ́ yẹn gangan ó ti ṣe 4 million fún àlè tó wá sí fóònù tó mọ password tó dẹ̀ máa pay ní bank. Èmi tí tòótọ́ ìyàwó náà gbé 20 million sínú àkáǹtì. Ara ọkọ yá, ọkọ tí ò lè sanwó iléèwé àwọn ọmọ tó ń sẹ́ni 4 million sálè, àlè tó mọ password, tó mọ ATM pin, tó mọ transfer pin. Àwọn ẹbí ọkọ wọ́n gbógun ti ìyáálé tó bímọ fún, wọ́n láfi kó dówó yẹn padà. Nígbà tí ọkọ tó jọmọ tí wọ́n fi ẹ̀sùn kan ìyàwó ẹ̀, wọ́n ní tàbí kó máa lọ. Arábìnrin yìí wá gbẹ̀sùn sí, ó gbé wá sọ́dọ̀ wa pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Tó bá wá ṣẹlẹ̀ ń Jùgbà Master Channel, tá a bá jẹ́ kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ fi sórí comment section. Kárábìnrin dá 20 million padà nítorí àwọn ọmọ ẹ̀, torí ọjọ́ iwájú, tàbí kó lè ládé orí, tàbí kó fi ilẹ̀ kó kúrò ńbẹ̀. Èwo ló yẹ kó ṣe? Ta ló yẹ ká trust sínú ìyàwó ilé àtàlè? Ẹ méjì á dúró lórí pé fàákájà nìkan lórí àwọn channels lóríṣiríṣi tá a bá ń wò. Ẹ jẹ́ ká kàn máa kẹ́kọ̀ọ́ ká máa kọ́gbọ́n ni. Àwọn bank account oríṣiríṣi ló jẹ́ wípé lẹ́yìn ìgbà tọ́kọ kú tán tàbí tíyàwó kú tán, àwọn ẹbí ò rówó gbà. Kí ló ń fà á? Ẹ jẹ́ á bára wa sọ tí ń jòdòdó ọ̀rọ̀. Àwọn ilé bíi méjì kan wà tí mo mọ̀ l'Àlímọ̀ṣọ́ local government. Ẹni tó kọ́ wọn dọ̀la kò sẹ́ni tó mọ̀, torí pé wọn ò sọ fọ́mọ, wọn ò sọ fẹ́ bí, wọn ò sọ fárá. Àwọn ilé yẹn ti di tìjọba. Ó ti dá ọ́fíìsì fáwọn èèyàn kan tí wọ́n ti ń ṣiṣẹ́ òòjọ́ wọn. Ta ló gbọ́ ọ́fíìsì yẹn lẹ̀? Wọ́n àgbúrò wọn gbà tán ń kọ lọ́wọ́. Àìmọye owó ló ti di tẹni ẹlẹ́ni ní báǹkì. Àìmọye ilé ló ti di tẹni tó ń bá wọn mójútó lórí pa fẹ́ ṣe surprise. Gbogbo àwọn ọkùnrin tàbí obìnrin tá a bá ń ṣe bẹ́ẹ̀, ẹ kàn jẹ́ ká gbìyànjú ká kẹ́kọ̀ọ́ nítorí ọ̀la. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ o. Àìmọye obìnrin tó ń jìyà lẹ́yìn ikú ọkọ ẹ̀. Àìmọye ẹbí tó ń jìyà lẹ́yìn ikú ọmọ wọn. Ẹ gbìyànjú, ẹ fi àṣírí hàn ẹnìkan, ṣùgbọ́n ó nídìí tẹ́lómi kì í fi àṣírí hàn o. Torí pé àìmọye àwọn tó wà nílùú òyìnbó, àwọn diaspora tí wọ́n ti fowó ránṣẹ́ sílé fábúrò wọn, tọmọ ìyá wọn ò ṣe nǹkan tán náà ṣe tí wọ́n ní kó ṣe, tó jẹ́ pé ilé tó tún kọ́ lórúkọ ara ẹ̀ ló fi ń kọ́. Ó gbọ́ pé ẹ̀gbọ́n tó nílé ń padà bọ̀ wálé láti wá béèrè nǹkan tó ń fowó ṣe. Ọdẹ àwọn èèyàn sí wọn pàdánù lọ́mọ ìyá. Kí la wá fẹ́ sọ nípa ìwà ẹ̀dá? Ètò yìí ló yẹ ká pè níwà ẹ̀dá, àmọ́ síbẹ̀ ó yàtọ̀ fọ́rọ̀ ọkọ àtìyàwó àtàwọn ọmọ o. Bó o bá nígbàgbọ́ nínú ìyàwó ẹ̀, nígbàgbọ́ nínú ọmọ. Ṣùgbọ́n ẹ má tún gbàgbé o, àìmọye ọmọ ní ń pa bàbá ẹ̀ nítorí ogún. Àgàgà àwọn ọmọ ẹ̀sìn, wọ́n ní ẹ jẹ́ kí bàbá ọmọ lọ, àwọn fẹ́ jogún. Kí lọ́nà àbáyọ sí àwọn nǹkan tó wà nílẹ̀ yìí? Ṣé kó gbówó owó kó gbé sí báǹkì ni? Ṣé kí dúkìá kó gbé sọ́wọ́ ọlọ́wọ́ ni?
ṣé ká fọkàn tán ìyàwó ni? Ẹ fi sábẹ́ comment section. Ìyá mi bàbá mi, o lè fi ATM pin ẹ kó fi hàn ọmọ ẹ nípa wàhálà tó ń ṣẹlẹ̀ ní bank. Tẹ́nìkan bá kú àrò kúrò ẹ̀. Ikú lè pa èèyàn nígbàkúgbà tí èèyàn ò lérò. Mi ò rókúrò ra mi. Ṣùgbọ́n kówó ẹ mọ́ bá gbé ATM pin ẹ. Eléyìí kì í ṣe wàhálà. O lè gba iye tó wù ẹ́, àwọn ọmọ lè gba iye tó wù wọ́n. Tó o bá ti fi ATM sílẹ̀ fún wọn, tí wọ́n bá mọ pin tàbí kó kọ síbì kan gẹ́gẹ́ bí àṣírí, wàhálà tó ń ṣẹlẹ̀ ní bank lórí next of kin, ẹ wá gbowó bó lẹ́ ṣe gbà, ẹ fíìlì fọ́ọ̀mù eléyìí, ẹ fíìlì tọ̀hún, tó ń kóyà jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹbí, ìyàwó àtàwọn ọmọ, tó ń dà wọ́n sí wàhálà tó wo yín dowó lówó. ATM ṣe pàtàkì. Ẹ fàṣírí èèyàn kan tàbí kẹ́ ẹ kọ́ síbì kan tí wọn ò jìnnà sí, ṣùgbọ́n ẹ mú ATM yín lẹ̀. Àrò kúrò yín o, ikú ò ní pa mí, kò ní pa yín. Ó ṣe pàtàkì ni o, torí lọ mú dọ́kúmẹ́ǹtì gbá wá, lọ mú dọ́kúmẹ́ǹtì àwo wá. Wọ́n lè mọ̀ owó yẹn gbà o, tẹni tó ṣiṣẹ́ bá lọ tán kó wó mọ̀ bá dowó lówó. Trust your wife, wife trust your husband. So possible. Irú èèyàn wo ni wọ ìyàwó? Irú èèyàn wo ni wọ ọkọ? Àìmọye ìyàwó ló jẹ́ wípé ó ṣetán láti pọ̀kọ́ nítorí owó tó bá rí lákàntì. Àìmọye ọkọ tó jẹ́ gold digger tó ṣetán láti pa ìyàwó ẹ̀ nítorí owó. Ṣẹ̀rí báyìí polúkú mùsùlùmí. Ṣòwádà kó wó wá dowó lówó. Má ṣe o. Níbo là ń lọ gan? Ṣeun Agboola lórúkọ mi.